kí ọlọ́run ọba lákọ̀ọ́kọ́ alhamdulillah. fún ìgbàláàyè láti gbà wá láàyè láti jẹ́ ẹni tó ń ṣe ẹ̀mí lénìí. Olúwa ṣeun. alhamdulillah. Ó kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. aṣáájú ẹ̀dá tí gbogbo àwa mùsùlùmí tí a gbà fún. Mo kí àwọn bàbá ní àwọn àfáà ńláńlá. Bàbá ẹ má bínú pé mi ò rórúkọ yín dá o. Ẹ jẹ́ àpè bàbá tó àwọn bàbá pọ̀ ń bí. àwọn bàbá wa ìmọ̀tọ́lá. Bàbá wa Ìmọ̀tọ́lá. àdámọ́lá yàtọ̀ o. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. àmín. A rí yín pẹ́. àmín. Irú ọmọ tó bá sọ pé kọ́lọ́run jẹ́ kóun rí bàbá pẹ́ òun náà fẹ́ pẹ́ ni. Torí ìgbà tó bá wà lòun náà máa rí bàbá. Ọlọ́run ajá rí yín pẹ́ sà. àmín. Ẹ̀yà àfa ńláńlá lórí ìjókòó. Ọlọ́run gbà fún yín o. àmín. Ọlọ́run máa fún yín ṣe. àmín. Ọlọ́run ṣàgbára dọ̀tun. Àfa mi nọ́mbà 1 tèmi Alfa Mustapha Abiodun Kelani Lilafi. àdámọ́lá yàtọ̀ o. Àwọn làjọ wá síbí lẹ́nìí. Wọ́n wà lórí ìjókòó bẹ́ẹ̀. Wíwá bí mi lénìí kò ṣẹ̀yìn èèyàn mi pàtàkì, èèyàn mi dáadáa tí ó jẹ́ ọmọ méjì Ẹdúnjọbí Òyìnlànì. Bọ̀ àwa máa wá pè ní màálù toró tóbi ó kí gan. Bí èèyàn bá ti rí wa ti mọ̀ pé màálù lélẹ́yìí lóòótọ́. Màálù tó dẹ̀ wọ́n ni torí ẹ tó bá ti rí àti mọ̀ pé kò ṣe owó kékeré náà wọ́n fi rárú màálù eléyìí. Alfa Al-Mubaraq. àdámọ́lá yàtọ̀ o. Wọ́n jẹ́ olólùfẹ́ iṣẹ́ tèmi gbé dání. Èèyàn jẹ́ àfáà kò ní kí ó máa gbọ́ orin tí ó bá ti ń ṣe orin yamayama, tí ó bá ti ń ṣe orin ẹbẹ́ wù ẹbọ ọṣọ ẹbọ kìnnì kan ẹ máa tó bá ti jẹ́ orin tó nọ́gbọ́n tá a lè rẹ́kọ̀ọ́ kan àbí kejì tá a lè rí mú bẹ́ẹ̀. Àgàgọ́ tó ẹ̀ tó wá jáwọn àfáà oníwàásí torí ogo bí wàásí tá a bá lọ àṣemárà àfáà kan tó máa mú kan náà àwọn orin wa jáde pé orin yìí orin Pasuma ó ṣeé ṣe wàásí. Wọ́n jẹ́ olólùfẹ́ iṣẹ́ tí mo gbé dání tá a pè ní orin Fuji. Nígbà tó ní àwọn fẹ́ invite mi pé àwọn fẹ́ kí n wá síbi Ramadan lecture àwọn kí n tó gbàgbé ẹ̀yin ìyá ẹ má bínú o ẹ̀yin ìyá mi mo fi tàlájà àdìjá kúbúrà ìyàwó ànábì kọ́lọ́n bá ń fọ̀run kẹ́wọn. àmín. mo fi wọ́n kí gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ wá nulẹ̀ Ọlọ́run ṣàánú ẹ má bínú mi ò yájú sí yín o ẹ̀jọ̀ kó máa ká máa lọ sìn inú amárun wá o bẹ́ẹ̀ ọba ti fi tóbìnrin ṣe yóò ṣẹlẹ̀. Allahu Akbar. Mo sì fẹ́ràn ìyá mi púpọ̀ so mi ò fi tóbìnrin ṣeré ẹ má bínú mo kẹ́yìn náà ṣe gbọ́. Nígbà tó ní àwọn fẹ́ invite mi sí ibi Ramadan lecture wọn àwọn àfáà tí ń bá ń gbé Lẹ́kì ọ̀rọ̀ wọn le torí wọn yìí ṣe àfáà kékeré ọ̀nà ibi táwa ti wá yẹn mainland a sì máa ń rojú ara wa but Lẹ́kì kéèyàn irú ọ̀lù yìí sìn á tó fi 5 million kéèyàn bù kéré irú ọ̀lù táwa yìí á tó 5 million naira so a máa kọ́ ru eléyìí sí mainland lọ́dọ̀ wa a lè san ju 1.5 lọ a lè tá a bá san 1.5 gan àwòṣe ni torí dọ́là tí wọ́n la ṣe máa san 1.5 kò sówó ń bẹ̀ ibi tó wà rèé ibi owó wà láwa yìí ọ̀dọ̀ àwọn àfáà Al-Mubaraq lówó wà Lẹ́kì náà pé bí ẹ ṣe inú mi dùn púpọ̀ nígbà tó sọ fún mi pé àwọn fẹ́ invite mi mo dunnú láti bá wọn ṣe torí gbogbo nǹkan tó bá ti jẹ́ à ń gbé nǹkan Ọlọ́run dání à ń gbé Al-Qur'an dání ó máa ń yá èmi lára púpọ̀ gbogbo àwọn èèyàn tó súnmọ́ mi náà mọ̀ pé mo gba nǹkan tó ń pè láàfáà mo gbà wọ́n gbọ́ gidi mo fẹ́ lè sọ pé nínú àwọn olórin
tá a kọ fújì mo jẹ́ kan nínú àwọn tó pariwo àfáà síta lẹ́yìn ìgbà táwọn ọ̀gá wa àwọn bàbá wa Alhaji Sikiru Ayinde Barrister kọ́lọ́ fọrùn pé wọ́n ti pariwo àfáà tàwa náà gbé láti ibi tán parí ẹ̀sìn ni tó rà mọ́ pé ṣé àfáà kò ń ṣe nǹkan tó easy àwa náà rán mọ́ nílé kéwú àwọn kéèyàn tó jókòó nílé kéwú kó tó ka kùránì kó tó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kó tó dipò parí ẹ̀ kò ń ṣe nǹkan tó easy after tó bá ṣe yẹn tán á ṣe wá bẹ̀rẹ̀ tírà oríṣiríṣi mo gbìyànjú mo kàn jọmọ tó sá ń lé kéwú ni mo rí i pé kò ń ṣe nǹkan kékeré láti gbé iṣẹ́ àfáà dání mo wá wò pé mo láti débi mo láti pọ́n àfáà lé mo láti pọ́nṣẹ́ Ọlọ́run lé mo láti pọ́n nǹkan tó ń gbé dání lé mo dẹ̀ wọ́n pé ìbáṣepọ̀ èmi àti wọn báyìí mo pé bèrè ní ọjà sọ èmi náà nílé Lẹ́kì báyìí torí mo ti mọ àfáà tó ń gbé Lẹ́kì so ó ṣùwọ̀ fún mi àjọ máa kópa ni màá nílé ń bí àfáà ń gbọ́ báyìí o Ọlọ́run ṣàánú gbogbo wa àmín inú àwẹ̀ la wà yìí gbogbo ń tá a béèrè nínú Ramadan yìí Ọlọ́run á fi lé wa lọ́wọ́ àmín èyí tá a sọ pé a ò fẹ́ níta burú Ọlọ́run á lé jìnnà sí wa àmín Nàìjíríà ò dẹrùn ní àsìkò tá a wà yìí lóòótọ́ gbogbo wa náà la mọ̀ Nàìjíríà kò ń ṣe ìlú tí a lè sùn ká di ojú méjèèjì nísìn ṣé ní ti tẹbi ni àbí ní ti ẹkọ́nọ́mì àbí ní ti bí gbogbo ẹ̀ tiẹ̀ ṣe rí ṣùgbọ́n pẹ̀lú ìgbàdúrà àwọn àfáà ló yẹ jẹ́ kó mọ̀ báyìí ìbá ti bàjẹ́ ju báyìí lọ káwọn àfáà máa jí lóru kọ́ máa yan náfìlà kọ́ máa ṣe kọ́ máa mọ̀ òun ni ìyẹn kí Nàìjíríà ò ti jagun ìlú míì wọn ò fà tó báyìí tó ti bẹ̀rẹ̀ ogun ṣùgbọ́n a dúpẹ́ pé àdúrà tí wàá ń gbà nílùú ogun ò ṣẹlẹ̀ àdẹ̀mọ́ pé inú Ramadan tá a wà yìí Ọlọ́run túbọ̀ tún gba àdúrà wa gbogbo nǹkan tá a fẹ́ kó lọ sílẹ̀ gbogbo nǹkan tá a fẹ́ kó dáa ní rere ní dáadáa àjẹ́ tiwa o a bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú bisimilayi àní takú sọ́nà àní takú sáàrin méjì a máa bá wọn gbà á jálẹ̀ ní dáadáa ní rere Ọlọ́run sì fi oore tiwa yóò fi lé wa lọ́wọ́ masala. Àmín.